bó bá wọlú gbọ́ kó jíire nígbà o bó bá wà rẹ̀ sá kó jíire ló pọ́lé bí Joseph Adéníyì ọmọ Adébáyọ̀ bá ti jíire yín bá bùṣebùṣe ni Olúwa ṣe wọn ọmọ rẹ ló pè mí sórí aago ó ní àjíkẹ́ ọba pèdèpèdè wá bá ń kí bàbá mi Adéníyì ó ní bàbá rere ní bàbá mi bàbá tó fi tọrọ bàbá ni ó ní ipò ní fọdún èyí ṣàṣemọ ọlọ́dọọdún ní lásán lógúnlógún ọdọọdún ní gbọ́nsọlọ́gbọ̀n lọ́gbọ̀n ó ní ipò ọdọọdún ní ságbọ́mọ rúwẹ́ ó wá lò ní fọdún èyí ṣàṣemọ olówó tó bá ṣẹ́gun sí ní jẹ́ ó lẹ́ni ẹlẹ́ni ò ní ìgbàṣe rẹ̀ ṣe ibà mọ́ ò ní gọ̀ọ́gọ̀gọ̀ gómọ̀mọ́lé bàbá rẹ̀ kì í láíláí Olúwa ṣeun lónìí kì í bí ológun ẹrú ó tún wá ní kì í bí oníwọ̀fà ọgbọ̀n ó ní mú ọrẹ pẹ̀lú àwọn bàbá tó bí ọlọ́mọ ìbọ́sẹ̀ Èkìtì níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ilé ọmọ owó ọmọ ẹkùn ìlú bàbá rẹ̀ náà ti ń gẹ̀ẹ́sì rẹ̀ popo níṣẹ̀lẹ̀ gbóná bí àdónlé bàbá tó bí ọlọ́mọ ọmọ eléwúrẹ́ funfun lásà ọmọ ọba ńlábà odò Adéníyì mọ́ gbóhùn ẹnu mi dáadáa okùn onígun gungun kó mọ́ níbi ó ti ṣẹ̀ wá òkòrèsé gangan níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ òkòrèsé ọmọ wòyíra lọ́jà kò mọ́ bá ara igbákígbá ń kéke so ìkòrèsí ọmọ wòyíra lọ́jà kò mọ́ bá ẹrúkẹ́rú abilala lẹ́nu wòyíra lọ́jà kò mọ́ bá ara jákájá ẹ̀rànkẹ́ràn ní màá fún ni òkò tẹ́mílẹ̀ òun lẹ́níká irú owó irú ọmọ ni mo ní ó dá mi ìwọ ló máa jẹ bí ọ̀rọ̀ jẹ̀ṣẹ̀ṣẹ̀ Adéníyì má gbóhùn ẹnu mi ó ti ṣọdún èyí náà ọdún tí ń bọ̀ ń kọ́ yóò mọ bọ́ nínú owó nínú ọlá àtàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ kú ọdún kú yẹ̀dùn ẹ̀mí rí àṣekúpọ̀ rẹ̀ láyé Adéníyì Adébáyọ̀ bó bá mọ̀ mí ó ṣe ń gbóhùn ẹnu mi ni Àjíkẹ́ ni mí ọba pèdèpèdè ọmọ ayẹlẹ bọ́lá ni mí ọba ni wọ́n jẹ́ ìran bàbá tó bí mi lọ́mọ èèyàn sì ní mọ̀mọ́ balẹ̀ wọ́n mọ̀ balẹ̀ láíláí ọ̀rọ̀ kéńgbé lẹ́nu abíyẹ kú ní ti mọ̀ ń wá bábíyẹ kú ọba lanu ẹ̀ lé gbọ́rọ̀ kéńgbé.